ẹnìkan ní wọ́n lé mi èé kírun problem ẹ̀ ni ìwọ kọ́ ni mò ń kí fún. wọ́n kàn ní bàbá ń kí fún. sọ mi dẹ̀ kí fẹ́yàn kan. kí fún èèyàn kankan. mi ì sì fẹ́ ṣe kárí mi ń díẹ̀. kò sì sọ̀rọ̀ kárí mi ń díẹ̀. sọ mi kè kárí mi. kí n wá bọ́ ta kí n gbẹ́ ní star kí n wá sọ pé mò ń kírun ṣé yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ń kírun. bí kẹ́ ẹ máa ya fídíò òrùn. àbí kí n máa ya fídíò bíi tí mo ti ń kírun. wọ́n á gbé sí gbogbo ayé. mò ń kírun mi tí n bá fẹ́ kírun mo lè kí nú ilé mo lè kí bi tó bò tẹ́nìkan torí ìwọ kọ́ mo fẹ́ kí mi n fẹ́ kó rí mi pàápàá. àti ẹ̀mọ́ ní tó sọ náà dọ́lọ́pàá tó ń ṣọ̀yàn tó kírun káàkiri. kó má bá mi kà á. so mi ò nígbà tí n bá kí fún yẹn báwo mo ṣe fẹ́ yí pé lójú lágbájá kí n kó lè rí mi pé mo kírun o tó bá ti di bá yẹn ọlọ́run ò ní gbà. yura'una an-nasa wala yadhkuruna Allaha illa qalila. gbogbo wọn náà fẹ́ ṣe torí káwọn yẹn lè rí wọn pé kódà ó ń kírun kódà ó ń ṣe kínní o. so ntírun fẹ́ gbà lọ́wọ́ wa gáyà àrùn òun ni kó kọ ìwà burúkú fún ẹ. man lam tanha salatuhu al-munkar fasolatuhu la tatajawaz rukuwatay. ẹni tó ń kírun tírun yẹn ò wá gba iṣẹ́ bú iṣẹ́ tọkàn kọ kúrò lọ́wọ́ ẹ̀ irun ẹ̀ ò kọjá èjìká ẹ̀ kódà ọlọ́run ò ní lóhùn rí torí pé iṣẹ́ tírun fẹ́ ṣe lára ẹ̀ lóní pé utlu ma uhiya ilayka minal kitabi wa aqimi salata. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.